bàbá olóyin sẹ̀sán adéhùsì táwọn tọ́lọ́run gbogbo ènìyàn tó bá fẹ́ ròyìn òkìkí ọ̀dọ̀ sẹ̀sán adéhùsì ní kí ẹ gbà lọ. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi gbogbo tí ẹ bá ti ń wò mí. Àárọ̀ ni eléyìí jẹ́ lọ́dọ̀ àwọn kan, ọ̀sán la wà lọ́dọ̀ àwọn kan, alẹ́ la wà lọ́dọ̀ àwọn kan. Tó ìbà Ọlọ́run Olódùmarè o, ìbà Ọlọ́run Olódùmarè, ìbà Ọlọ́run Olódùmarè, ìbà ẹ̀yin tẹ́ ẹ ti lé ayé o. Tó mojúbà o, mojúbà gbogbo àgbààgbà tó ń bẹ nílẹ̀ Yorùbá, mojúbà o. Ọmọdé ìlú mojúbà o, kí bá mi ṣe o, ìbà o. Ọ̀rọ̀ wa Yorùbá mo ní ká sọ o. Torí bí kókó bá ń fẹ́ ni lẹ́fọ̀ọ́, àìrìn níjàkùmọ̀, a máa ń rìn níjàkùmọ̀, àwùjọ kóńdó la gbọ́dọ̀ dé. Wọ́n tó la máa ń dáwùjọ kóńdó, ìwọ̀nba rẹ̀ ni là á mọ̀. Ọ̀rọ̀ tó ń lọ lọ́tùn tó ń lọ lósì, òun ni mo ní kí n sọ̀rọ̀ lórí o. Kí ló ń bẹ nígbó tó ń dún màwúru màwúru? Bí ó pani jẹ kó kúkú pani jẹ, bí ó sì pani jẹ kó má ṣe dún màwúru 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 mọ́ mi mọ́. Kí ló ń bẹ nígbó tó ń dún màwúru màwúru màwúru? Bí ó pani jẹ kó kúkú pani jẹ, bí ó sì pani jẹ kó má ṣe dún màwúru 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 mọ́ mi mọ́. Mo kọ́ kí gbogbo ẹ̀yin agitators, Yorùbá nation agitators, mo kí gbogbo yín o, ẹ kú iṣẹ́ o. Mo kí gbogbo ẹgbẹ́ Àmọ̀tẹ́kùn, mo kí gbogbo ọmọ ẹgbẹ́ OPC, mo kí Rọ̀rùn Oòduà, oríṣiríṣi ẹgbẹ́ ló wà tí mi lè rántí dákọ. Àṣeyè lálákàn ṣe po, àṣeyè òun láṣe o. À ń gbàdúrà kọ́ náà mọ́jà arógun, lóòótọ́ ni, ṣùgbọ́n ń gé ẹ lórí, wọ́n ń gé ẹ lẹ́sẹ̀. Sógun náà kọ́ o, sógun náà kọ́ o, tí wọ́n bá ń gé ẹ lórí, tí wọ́n ń gé ẹ lẹ́sẹ̀, tó ń jẹ́ tó wọ́n. Wọ́n yà tí ó ti ń jagun ọ̀rẹ́ dì. Bẹ́ẹ̀ ni, wọ́n á fẹ́ sọ kéde kan fún wa o. Ẹnu kò lásìkò June 12 ju tàsìkò yìí lọ. Torí pé gbogbo àwọn olóṣèlú tí wọ́n ń sápá agbádá ẹ̀ wọ́n ń fẹsẹ̀ kọ́lẹ̀ kiri nígbà tí wọ́n káńsù bo June 12. Wọ́n rí páwọn ọ̀lọ́bì kankan mọ́. Okùn tí wọ́n fi dìde tí wọ́n sọ̀pọ́ọ̀tì wàhálà June 12. Irú àsìkò yìí kálukú ti ré bùbá ẹ̀ lórí kè. Àṣèlú náà bá kí ìdí ẹ̀ nìyẹn o, tó fi dàbí ẹ̀pá nǹkan sọ̀pọ́ọ̀tì Yorùbá nation, Yorùbá nation. Akewi kan sọ̀rọ̀ kan, Awikonko lójú ọlọ́rọ̀, Akewi mi ò rí rí o, ṣùgbọ́n wọ́n máa ń wo ètò ẹ̀. Ó ní ká gbé iṣu náà, ká gbé ìgbàdo náà, ká tó mọ tá a bá ṣe. Ẹ má pè lọ́rọ̀ òmùgọ̀ o, ẹ má pè lọ́rọ̀ ẹni tí ò gbọ́n. Nítorí pé wọn ò gbé iṣu wá, wọn ò gbàgbàdo dé, àjẹun. Bí wọn ò bá gbé tòmátò dé, ẹ̀ ṣe bẹ̀. Òun ni mo fi ṣe program kan lọ́jọ́ sí, mo ní ta bá ń ṣàlè ẹni lọ, ó yẹ ká rìn ní tìfura tìfura. Ta bá ń ṣàlè ẹni lọ, ó yẹ ká rìn ní tìfura tìfura. Ọlọ́run mẹ́jà jẹun ọ̀tá wa, ọ̀rẹ́ ni ò dá ló jẹ yìí. Awikonko ó ní ẹ kọ́kọ́ bí agbésù, ká gbé gbàdú, ká gbé gẹ̀, ká rí pàṣẹ tù náà. Ọlọ́mọ fẹ́ràn burúkú sáwọn ará bí lọ́rùn. Bá a bá sóògùn ọmọ, tá a bá sóògùn àdá, ògùn àtẹnujẹ ń kọ́. Mo ní mọ́tò ló bàjẹ́ lọ́jọ́ kan, táyà mọ́tò kan ó jò, flat táyà lẹ́ni. Wọ́n wá ní bóòtù méjì sọnù. Ibi bóòtù méjì yẹn ti wá sọnù, wọ́n bá ń wá wọn ò rí, wọ́n ń wá wọn ò rí. Wèrè kan wá jáde láti inú igbó, ó wá rí wọn ló bá dà. Kí ló ń ṣe látẹ̀ka ẹ̀ wá go? Táwọn arábí bá ka yín mọ́ bí ẹ̀ mọ̀. Wọ́n ní bóòtù àwọn méjì kan ló sọnù nígbà táyà yọ, tí táyà fọ́, táwọn wá ní káwọn ṣe. Ìgbà táwọn fẹ́ ṣe, ní bóòtù méjì bá sọnù. Ní wèrè wá sọ fún ọ pé
so bóòtù méjì lẹ̀ wá kí kò sí ọpọlọ lórí yín tó bá yẹ ẹrù pẹ́ nìkan lè lọ́gbọ́n lórí àwọn táyà yòókù ẹ gbọ́dọ̀ lọ yọ bóòtù kọ̀ọ̀kan bẹ̀ kẹ́ ẹ fi ṣe lè kẹ́ ẹ kóra yín pò bí tẹ́ ẹ bá dàrí ìgboro kẹ́ ẹ máa lọ ra bóòtù bí wọ́n bá sọ pé àṣẹ nìkan kì í gbọ́n tán àṣẹ nìkan kì í gbọ́n tán bí wọ́n ṣe bọ́ síbi táyà mọ́tò tí wọ́n lọ yọ bóòtù kọ̀ọ̀kan wọ́n fi ṣe táyà wọ́n ráyè kúrò níbẹ̀. oògùn wà o ẹnìkan ní kò sí oògùn wà ṣùgbọ́n ta ló gbóògùn tiẹ̀ síta báyìí tẹ́ ẹ máa pè ní bàbá olóògùn kálukú dákẹ́ sílé wọ́n bá dójú ẹ̀ tán yìí táwọn èèyàn gbé jáde ńgbà June 12 sáwà mọ̀ pé wọ́n dé lọ́wọ́ ni àmọ́ nígbò dójú ẹ̀ tán wọ́n ní kálukú gbé tiẹ̀ síta. baálẹ̀ kan wọ́n fẹ́ talẹ̀ fún bàbá olówó ni ìgbà tí wọ́n fẹ́ ta ilẹ̀ ọmọkùnrin kan wá ta kújọ́ ẹ pé bí wọ́n bá fi ta wọ́n ṣe mo ò ní ralẹ̀ bí wọ́n bá fi ta wọ́n ṣe bàbá yìí ò ní ralẹ̀ o bàbá yìí wá ní ó ní oògùn wà o lọ́ba lọ gbé oògùn síta ó kó kásọwọ́ ó gbóǹdè sí tì í bàbá olówó wa ń wò báyìí ọba ní inú bí ọ̀gbẹ́ni lọ́wọ́ a ní lè ra ilẹ̀ tá a fẹ́ rà lónìí á padà wá nígbà inú ẹ̀ bá rọ̀ bàbá olówó bá lọ ìgbódíjọ́ kejì bàbá olówó dé ọdọọdọ baálẹ̀ tí wọ́n fẹ́ ralẹ̀ lọ ẹ̀ ọ̀rẹ́ wa tínú bí lánàá yẹn mo fẹ́ kí wọ́n bá ń pè wá inú ẹ̀ tó bí lánàá tínú ẹ̀ bá rọ̀ látò lè ra ìta fẹ́ rà wọ́n bá lọ pè é ìgbà tí wọ́n dé wọ́n bá ní ọ̀gbẹ́ni sínú ẹ̀ ti rọ̀ báyìí àwọn oògùn tó tiẹ̀ lérí lánàá sí gbogbo ẹ̀ tó ọ̀bà tí ìkó oògùn yẹn jọ báyìí káwà rí a lè ra nǹkan torí tá a jọ fẹ́ máa gbé a lè fẹ́ ní ìkùnsínú. níṣẹ́ ni ọmọkùnrin yẹn dọ̀bálẹ̀ ó ń sunkún ìyẹn kí ló ń palẹ́kún gbogbo oògùn rẹ̀ kò rí mọ́ ní bàbá olówó ó wá béèrè lọ́wọ́ ọmọkùnrin yẹn pé kí ló dé tó ń sunkún ó ní oògùn àdá tó ń kó sára àtòǹkà àti gbàdí àti gbogbo ẹ̀ òun ọ̀bá yàrá àwọn mọ́lì bàbá olówó wá rẹ́rìn ó ní kẹ́nìkan lọ ọdún mọ́tò nǹkan lọ gbé pólíbàgì kan wá èmi tí tòótọ́ wọ́n lọ gbé pólíbàgì wá ìgbà tí wọ́n tú pólíbàgì wọ́n dà á lẹ̀ wọ́n ní kọ́mọkùnrin wá wò bẹ́ẹ̀ oògùn tiẹ̀ wá nínú ẹ̀ ó ló gbogbo ògbé oògùn wọlé bàbá olówó wá ní sẹ́mi mo wá yàrá rẹ tí mo kó oògùn ó lẹ́yìn kọ́ ó mọ̀ ẹ́ yájú ságbà mọ́ o àgbà ló ń finú jà o àwa náà ní nǹkan o olówó tí ò lóògùn ahun ni o máa kó oògùn rẹ lọ báyìí àwọn ọ̀fọ́ ọkàn àbájẹ́ o yóò mọ̀ ṣiṣẹ́ o ṣùgbọ́n a fẹ́ sọ fún ẹni wípé agbára wà ọmọkùnrin yẹn ó dọ̀bálẹ̀ ìṣẹ̀lẹ̀ ká tó ṣẹlẹ̀ ìlú kan àwọn ajagunbalẹ̀ wá gbabẹ̀ wọ́n máa ń ṣe wàhálà bẹ́ẹ̀ baálẹ̀ bẹ̀ ó ní wọ́n pè mí wá gbàgbọ́dé bẹ̀ délùú yẹn àwọn tó wá sọ fún mi sọ pé báyìí mo ti gbọ́ nǹkan kan ìgbà tí mo dé bẹ̀ mo ní kí ló dé wọ́n dà irú ọ̀rọ̀ yìí tí wọ́n bá pariwo ẹ̀ nínú rédíò tí wọ́n pariwo ẹ̀ nínú pépà ẹ̀ sì lè bá wọn ṣe mo wá sọ fún baálẹ̀ yẹn mo ní ìjà tí ń bẹ láàrin mọ̀lẹ́bí yín ẹ kọ́kọ́ lọ parí ẹ̀ àwọn àbúrò yín tẹ̀ bá jà ẹ kọ́kọ́ parí ẹ̀ lẹ́ẹ̀tọ́ lè ṣẹ́gun ajagunbalẹ̀ tó ti ta wá sínú ilé bàbá yẹn ṣe báyìí mo ní bó ṣe jẹ́ nìyẹn o bí kú ilé ò parí tòde ò lè parí tẹ́ ẹ̀ bá yanjú ogun abẹ́lé ẹ̀ lè yanjú ogun ìta. ọjọ́ kejì ara àwọn táyé wọ́n jọ ṣe mítìnì mọ̀lẹ́bí ló tún lọ sọ fún ajagunbalẹ̀ pé wọ́n ti pe ẹnìkan tí wọ́n bá wọn kéde ẹ̀ o nínú rédíò nínú pépà nínú tẹlifíṣàn ìgbà yẹn èmi dẹ̀ ṣiṣẹ́ ká máa kéde nínú rédíò ni wọ́n ní kílẹ̀ ní wá sọ pé jà fámìlì wọn kí wọ́n kọ́ parí ẹ̀ nà olórí ajagunbalẹ̀ ẹnìyẹn mọ̀ ní làákàyè o wọ́n parí ìjà yẹn tó rí ọ̀rọ̀ yanjú ìjà tí máa ń bẹ láàrin Yorùbá ẹ jẹ́ ká parí ẹ̀ lábẹ́lé ọ̀rọ̀ Yorùbá òde dàbí ọ̀rọ̀ ìnàkí àwọn ẹranko nínú igbó wọ́n lọ bá Olódùmarè
wọ́n náà fẹ́ gba òmìnira pé bí ọmọ èèyàn ṣe ń ṣe àwọn ọ̀fẹ́ wàhálà ti pọ̀ jù, wọ́n ń pa wọ́n jẹ, wọ́n kàn ráìdì àwọn ni, àwọn fẹ́ dá wà, àwọn fẹ́ gbòmìnira. Ọlọ́run wá dájọ́ fún wọn pé kí wọ́n lọ síbì kan, kí wọ́n lọ bẹ̀. Ó ti gbé àdí tó ti ṣètò àdúrà sí, ó gbé síbẹ̀. Àwọn ẹranko yìí nígbà jí láàárọ̀, kàkà kí wọ́n lọ ibi tí Olódùmarè ṣètò fún wọn, ijó ni wọ́n kì mọ́lẹ̀, wọ́n bá jójó dèdèrè káàkiri. Àádẹ́nìyàn lónìí dènìyàn, àádẹ́nìyàn lónìí dènìyàn, àádẹ́nìyàn lónìí dènìyàn. Ijó ni ọjọ́ látàárọ̀ di aago 4. Bẹ́ẹ̀ bá kàánú ìwé ẹgbọ́nú orí Alhaji Sikiru Ayinde Barrister kọ́lọ́fọ̀rúnkẹ́ ọba Gbájélọlá. Ìgbà tí wọ́n fi débi àdí, ẹ̀gbọ́n àdí ti gbẹ. Ọ̀bọ tó ráyè fọwọ́ padì ẹ̀ tó ṣáájú wọn tó fọwọ́ padì ẹ̀, ẹ̀rí pójú ẹ̀ jọ ojú èèyàn. Síbẹ̀síbẹ̀ kò dé èèyàn, ojú ẹ̀ kàn jọ téèyàn ni. Ó fi díẹ̀ ra ìdí lọ́jọ́ kí díẹ̀ náà jọ ti èèyàn. Ọ̀rọ̀ bí ò pọ̀, àkàwé ẹ̀ ló pọ̀. Ẹni bá ní nǹkan tó lè fi ran Yorùbá lọ́wọ́ orú àsìkò yẹn jáde. Ìgbà June 12 kó tó di pé ó bọ́ ta, wò ó pariwo àdírẹ́sì ọ̀pọ̀ ju ẹ́ńfílópù lọ. Wọ́n dẹ́gbẹ́ OPC sílẹ̀ 1994, ìpàdé ó lọ. Ẹni bàtàrí wá sípàdé OPC, ẹni mo bì, ẹni mo nílò orógbó, wọ́n mú wá, wọ́n tàkò bẹ́rẹ́ fáwọn èèyàn lówó pọ́kú. Kò ṣe pé kà bọ́ta lójijì, ìpàdé ti lọ. Òun ni mo fi máa sọ pé tá bá bòrè ni kò yẹ ká bù rárá o, tẹ́ bá bòrè ni kò yẹ ká bù rárá. Olóyè Gani Adams ó ṣe gúdúgúdú nígbà June 12. Kọ́lọ̀ kọ́fọ̀rúnkẹ́ Fẹ́dí Fáṣeun, bàbá olóyè Fẹ́dí Fáṣeun, wọ́n dìde ìròyìn jẹ Yorùbá. Nítorí lọ ní Daniel Street lálẹ́ ìbòsí lálàáfíà, àwọn tó ṣe tẹ́ ní ẹtì road, Agbara wa gbà yẹn náà. Yes, gbogbo ẹlòmíì wá jẹ́ OPC, kò ṣe nǹkan méjì bí ó ṣe pé ká ní nǹkan kókòkò téèyàn mọ̀ fi sápò. Ìjà dé, ṣé lásán lẹ́rù kan gbé lẹ̀ fún Yorùbá ni? Ojú gbogbo èèyàn lé. Agbára sì wà bẹ́ẹ̀ náà o, agbára ó sì wà bẹ́ẹ̀ náà o. Gani Adams, olóyè ìbá Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò, akọ́ṣẹ́ ló ṣe o, méjì rẹ̀ o. Àgbà tí ò bínú lọ́mọ rẹ̀ pọ̀. Báà ká máa ń bú Gani Adams, wọ́n máa ń wò báyìí ni. Bẹ́ẹ̀ ni, torí pé gbàtàjà ń ṣelé níbo lọ̀bọ wà, nígbàtàjà ń ṣelé níbo lọ̀bọ wà. Bíjà bá ń bẹ níbẹ̀ jẹ́ ká parí ẹ̀. Ẹ ṣe àpógámì kan dọ́dọ̀ olóyè Gani Adams. Kọ́ mọ́ bínú, gbogbo agitators, ẹni ẹ̀ mọ́ bínú bí tẹ́ bá ti fẹ́ bínú. Fọ̀tún wòtún fòsíwòsì, ó lọ́wọ́ méjì fi lè mọ́ o. Ṣùgbọ́n ká máa dájọ́ ká máa kóra wa láyà sókè, èmi ọ̀fẹ́. Ẹni bá ní òṣèwé ewé bẹ níbi tó wà, oògùn wà níbi tó oògùn wà. Ẹ bá mi kí olóyè Sunday Igboho, ọba tó dàpọ̀ ní sí ó lè padà, yóò dákú gbòòkó lórí padà lágbára Ọlọ́run. Ọkùnrin ni Sunday Igboho, akíkanjú ọkùnrin ni, ọmọ ni bàbá dábì, ọmọ ọ̀tá, ẹni máa fi àjẹrán mi. Bẹ́ẹ̀ ni ọba tó dàpọ̀ ní sí ó lè, tó dá Èkó lọ sí ó lè padà, yóò dá gbogbo Èkó lọ rẹ padà. Àjọ délẹ̀ ìlérí ni lágbára Ọlọ́run. Ọ̀rọ̀ Awikonko, ẹ má kó ọ̀rọ̀ rẹ̀ dànù o. Ẹnìkan ní àbá mi ní ká ẹ dànù. Àbá wà nípàdé CDA, ẹ lè dà bá mi lu, ẹ má dèmi gangan lu. Ẹ má dà bá mi lu, ẹ lè dà àbá mi lu, ẹ má dèmi gangan lu o. Torí pé ọ̀rọ̀ àgbà bí ò ṣẹ lówùúrọ̀ yóò ṣẹ lọ́jọ́ alẹ́. Bẹ́ẹ̀ ni ọmọdé gbọ́n, àgbà gbọ́n la fi dálẹ̀ Ifẹ̀. Gbogbo ọ̀rọ̀ t'Awikonko sọ, mo fọ́lọ́ ẹ̀. Yes,
ó ní ẹ̀kọ́ jẹ́ àgbèsù ká gbé ìgbàdo ká gbé obì ká gbé gbogbo nǹkan tá a lè máa jẹ kí gbogbo ẹ̀ tó de bí ó ṣe dà pé wọn bá gbálùbọ́sà wá àṣe bẹ̀ wọn ò gbáta wá àṣe bẹ̀ wọn ò gbèsù wá àjíyán pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi ń pa àmọ̀kúrú tó bá bà sí ti bí bẹ́ẹ̀ ni ọlọ́gbọ́n ni ọ̀rọ̀ mi máa yé torí pé lówe là ń lùlù àgídìgbò ọlọ́gbọ́n ló máa ń jo àwọn ọ̀mọ̀ràn ló máa ń mọ̀ díẹ̀ bẹ́ẹ̀ ni ìgbà June 12 bó ṣe ṣe kánmọ́kánmọ́ bó ṣe lù bá wà ń ta ó lè má ṣe kánmọ́kánmọ́ ó lè má ṣe kánmọ́kánmọ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká dán sùúrù díẹ̀ sí i Akewi kan ṣe ìwé kan ó kéwì ó ní ọmọ Yorùbá ta ló kọ yín lọ́gbọ́n tí ò fi dèdèrè sí ta ló kọ yín lọ́gbọ́n o tí ò fi dèdèrè sí ariwo ò gbọdọ̀ pọ̀ jù ẹ̀yà kan ń pẹbọ fọ́kọ bò wọ́n láṣìírí tó bá ń bá wọn jà wàá máa lérí I go tell you I go kill you I will tell you I'm from Ibadan I'm from Ijebu the person the tribe one of the tribes will do like this for you wọn ò lè sọ̀rọ̀ my friend take time lẹ́mọ̀ gbọ́ ibi tí wọ́n ti ń lérí tó ti ń jagun ó ti ń jà ìjà ò tí ì dé ó ti ń jà wá rí ọ̀ máa sọ fún ẹ wọ́n máa jẹ kéré kan máa mú mi máa pa ẹ́ máa ṣe wọ́n máa ṣe báyìí sẹ́ni nígbà tí wọ́n ti lérí tó ti rì ọ́ yóò kàn tì ẹ́ ṣubú ni yakata tó o bá ṣe a máa fún ẹ ní blow ni gbogbo ìgbà tí wọ́n lérí yẹn tó o bá ti lérí jù ó ti ń jà tó o bá ti lérí sí yẹn tẹ́ ìjà tó o bá ti lérí jù ó ti ń jà ó dẹ̀ máa mọ ibi tí ó ti bú ọ. ọmọ kìnìún kan sọ fún ọmọ Ìbàdàn ọmọ Ìjẹ̀bú níbí àjẹwélé àbẹ́bà òun máa ṣe báyìí ni nígbà tí wọ́n ti kékeré tó yányányá tó bá rí ọ̀tán tó rí pé ó ti rí ọ àwa kílípé tí lè dúyù á tíyẹ̀ ṣubú re ara ìjàlè yín wà. mo wo ìtàfíù lọ́ọ̀yà kan lọ́ọ̀yà Akíntọ́lá nìbàdàn ó ní Yorùbá máa ń sọ̀rọ̀ jù ó ní gbogbo agbára yín náà ẹ máa ń lérí jù ọ̀rọ̀ ló sọ o tó èyí tí mo bá wa lónìí nìyẹn o èmi ṣèwé lórí nǹkan tí Yorùbá lè lò fún wọn bá pẹ́pẹ́pẹ́ ṣùgbọ́n ẹ lè gbọ́ oògùn bá oògùn àdálẹ́ náà bè rárá Yorùbá sọ bẹ́ẹ̀ pé oògùn ọ̀wọ̀ bẹ́ẹ̀ ni làákàyè lẹ́ẹ̀fì máa gbé oògùn ọ̀wọ̀ gbogbo ọ̀wọ̀ ẹ má tẹ̀ dojú ẹ̀kọ́ bí ọ̀wọ̀ lè kápá gbogbo ẹ̀ aṣọ oògùn ọ̀wọ̀ bẹ́ẹ̀ lè ṣe nǹkan ọ̀wọ̀ aṣọ sínú àwọn ìwé wa bẹ́ẹ̀ sì lè dáàbò bo kó yí àwọn ọmọ Júù ni wọ́n máa wò akọ́ sínú ìwé èmi bó ṣe wé yìí o African Power Part 1 agbára èèyàn dúdú ẹ kà wò mo ṣe apá kejì African Power Part 2 agbára èèyàn dúdú apá kejì bẹ́ẹ̀ ni gbogbo tó dẹ̀ ba oògùn jẹ́ àkọsínú ìwé yìí àwọn nǹkan tó lè ba oògùn jẹ́ àkọsínú ìwé yìí tó yẹ pé téèyàn bá lò lórí bẹ́ẹ̀ ǹjẹ́ títí dìgbà míì tẹ́tọ̀ máa gbọ́ mi orúkọ mi ò yí padà èmi ni Sẹ̀san Adéwùsì tá ń tọ́ lọ́run tẹ́ ẹ mọ̀ sí bàbá olóyè òrìjínà tí mò ń gbé yèsí Ọ̀tà fóònù nọ́mbà mi náà lẹ̀ wò lórí screen yìí 08054749455 ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 08054749455 tí ẹ bá tó lọ wo bàbá olóyè òrìjínà tẹlifíṣàn ẹ bá mi bẹ̀ tí ẹ bá wo Kéde Show ọmọ Ìbàdàn Kéde Show rí ó jarí èmi náà ni mo ní Kéde Show tẹlifíṣàn ẹ bá mi bẹ̀ Kéde Show tẹlifíṣàn Kéde Show ẹ bá mi bẹ̀ títí ìgbà mi ìtẹ́tò máa gbọ́ mi ọ̀rọ̀ bí oyin bí adùn ní tán lè gbogbo wa láyọ̀ o.